wọ́n tún fẹ́ẹ́ kó ṣẹkẹ́ṣẹkẹ̀ sí Sunday Igboho lọ́wọ́ o. àfi kí olóyè Sunday Adéyẹmọ tí wọ́n ń pè ní Sunday Igboho ṣọ́ ara ẹ̀ gidigidi lásìkò yìí nítorí àwọn tí wọ́n ń ṣọ́ ọ lọ́wọ́ tí wọ́n ń ṣọ́ ọ lẹ́sẹ̀, àwọn tí wọ́n ń múra láti tún lé e nílùú tí wọn kò bá sì rí i lé nílùú kí wọ́n kó ṣẹkẹ́ṣẹkẹ̀ sí i lọ́wọ́. ìdí tọmọkùnrin ajìjàgbara náà fi gbọ́dọ̀ ṣọ́ra ni pé tí wọ́n bá ní iná ni yóò jó lámọrin pa, bí lámọrin bá rí ibi tí òpó iná nẹ́pà ti ṣubú tó da wáyà ẹ̀ nù, kó má lóun yóò bá wọn ká o. tí wọ́n bá sì ní omi ni yóò gbé e lọ, kó má sọ pé odò kan odò adágún òun yóò ṣeré níbẹ̀ o, torí ohun tí wọ́n bá ní yóò pa ni àjìnà sí ni. kì í ṣe gbogbo èèyàn ló dùn mọ́ pé Sunday Igboho wà nílùú tó ń rìn kiri lálàáfíà ara, bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo èèyàn ló fẹ́ràn láti máa gbọ́ pé ìjọba àpapọ̀ ti fóun ní láńsẹ̀nsì kí òun fi dá ìrù ẹkùn sílẹ̀. nídìí èyí àfi kí òun náà fẹ̀sọ̀ sí gbogbo ohun tó bá ń ṣe láti rí i pé òun wẹ̀ òun yán kọ̀ọ̀kan nítorí àwọn tí wọ́n ń wá ibi tí wọn yóò ti mú un. àwọn ọmọlẹ́yìn Àtíkù Abubakar kan ti pe àwọn DSS pé kí wọ́n pe Sunday Igboho kó wá ṣàlàyé àwọn olóṣèlú tó mọ̀ tí wọ́n wà nídìí ọ̀rọ̀ àwọn ọmọ àti tíṣà tí wọ́n jí gbé ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ nítòsí Ògbómọ̀ṣọ́, pé nígbà tó jẹ́ òun fúnra ẹ̀ ló sọ pé òun mọ àwọn olóṣèlú náà, ó ṣeéṣe kí ọ̀rọ̀ ẹnu ẹ̀ ran àwọn DSS lọ́wọ́ nínú ìwádìí wọn. èyí sì ni pé bí àwọn DSS bá tẹ̀lé àmọ̀ràn àti ìpè báyìí, àfàìmọ̀ ní Sunday Igboho àti àwọn DSS kò tún ní gan ní ara wọn lẹ́ẹ̀kan sí i. bí wọ́n bá sì tún pàdé bẹ́ẹ̀, ọ̀rọ̀ náà lè má lọ wọ́ọ́rọ́ bí Sunday fúnra ẹ̀ ti fẹ́. èyí tó ṣẹlẹ̀ yìí Sunday Igboho fúnra ẹ̀ ló bẹ̀rẹ̀ o. ìdí ni pé òun fúnra ẹ̀ ló sọ̀rọ̀ náà jáde, bí kò sì sí ohun tí àjànàkú jẹ tẹ́lẹ̀ yìí kò jẹ́ ṣe kùnra gbadu sí ọlọ́dẹ pé kó yìnbọn sí i. àwọn ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní yunifásitì tí wọ́n ń pè ní NANS, National Association of Nigerian Students, ni wọ́n lọ sílé Ìgbòho ní Sọ́kà nìbàdàn láti lọ bẹ̀ẹ́ wò. alága ẹgbẹ́ náà Akíntẹ́yẹ Babátúndé ló sì ṣáájú àwọn ọmọ ẹgbẹ́ náà lọ. nígbà tí wọ́n débẹ̀ ní Sunday Igboho bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, ó sì jọ pé lára ọ̀rọ̀ náà ni inú ti bí i. ó ní òun ti fi ara òun sílẹ̀, òun sì ti sọ pé òun lè wọnú igbó lọ kí òun lọ gba àwọn ọmọ tí wọ́n jí gbé yìí jáde, àmọ́ ìjọba Ṣèyí Mákindé yìí kò gbà. kódà àwọn ò ṣe bí ẹni pé àwọn gbọ́ ohun tí òun ń sọ. Ìgbòho ní bẹ́ẹ̀ ni kì í ṣe pé òun béèrè owó tàbí ohunkóhun lọ́wọ́ Mákindé, pé òun kò béèrè ohunkóhun láti lọ sínú ìgbẹ́ lọ gba àwọn ọmọ tí wọ́n jí gbé yìí sílẹ̀, àmọ́ òun ò mọ ìdí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ń dàgùn lásòun. Ìgbòho sọ báyìí pé tí wọ́n bá gbà mí láyè kí n wọnú ìgbẹ́ yìí lọ bá wọn, wọ́n máa sá lọ. wọn ò kì í ṣe wín, wọn ò kì í ṣe àìjọ̀nú, ṣebí èèyàn ni wọ́n. èmi mọ àwọn olóṣèlú tó wà nídìí kinní yìí, tí wọn ò bá sì sinmi gbogbo wọn ni wọ́n máa dárúkọ wọn ní gbangba. mo mọ̀ wọ́n. àwọn olóṣèlú tó wà lẹ́yìn wọn yìí ló ń fún wọn ní ìbọn àti ọta pẹ̀lú owó. Ìgbòho tún fìbínú sọ̀rọ̀, ó ní ohun tí wọ́n ṣe fún Jonathan ni wọ́n fẹ́ ṣe fún Tinubu yìí o. wọn ò fẹ́ kó láṣeyọrí pẹ̀lú ìjọba ẹ̀ yìí ni. bẹ́ẹ̀ ni wọ́n ti ní àwọn oníròyìn tiwọn tí wọ́n bá wọn gbé ìpolongo èké àti irọ́ pípa jáde kí wọ́n lè lé àwọn èèyàn lẹ́yìn Tinubu ni. tó bá jẹ́ eléyìí tó ṣẹlẹ̀ yìí kì í ṣe ètò àwọn kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí. wọ́n jí àwọn ọmọléèwé gbé lọ, mo fi ara mi sílẹ̀ pé kí ẹ jẹ́ kí n lọ, ìjọba ìpínlẹ̀ yìí ní rárá. nígbà tó wá yá, wọ́n ní àwọn afẹ̀míṣòfò yẹn sọ fún àwọn pé tí wọ́n bá fi gbèlè gba ẹ̀mí láyè kí n wá fi tipátipá lé àwọn jáde, gbogbo àwọn tí àwọn jí gbé yẹn làwọn máa pa. tó bá jẹ́ ìjọba yìí fẹ́ kí àwọn ọmọ yìí jáde lóòótọ́, kí wọ́n fi èmi àti àwọn ọmọ mi sílẹ̀ kí àwa lọ ká wọn mọ́nú igbó tí wọ́n wà yẹn, kí wọ́n dá èyí tó kù dá wa. Sunday Igboho ní lẹ́yìn tí òun ti gba ìwé àṣẹ lọ́dọ̀ ìjọba àpapọ̀ pé òun lè dá ìlú ẹkùn tòun sílẹ̀ láti máa fi pèsè ètò ààbò, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ fóun pé òun ò lè ṣe ìlú ẹkùn kankan lọ́dọ̀ àwọn. ọkùnrin náà ní a dá ìlú ẹkùn sílẹ̀ kí ìjọba àpapọ̀ fọwọ́ sí fún wa, ìjọba àpapọ̀ sì fọwọ́ sí, àmọ́ ìjọba Mákindé ní mi ò gbọ́dọ̀ ṣe kinní kankan báyìí lẹ́yìn wọn, bẹ́ẹ̀ ni wọn ò fún mi láṣẹ láti ṣe nǹkan kan. ṣé a máa wá dúró dè títí tí wọ́n fi máa kún inú igbó wa tán pátápátá ká tó gba àwọn ọmọ yìí sílẹ̀ ni? ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé yìí ló ń ká èmi là ń tèmi o, tí mo fi ń ṣe gbogbo èyí tí mò ń ṣe nìyẹn. wọn ò kúkú lè jí èmi gbé, kódà wọn ò lè jí àwọn ọmọ mi gbé torí wọn ò sí níbí. Canada àti Germany làwọn ẹbí tèmi wà.
kí ló wá fẹ́ bà mí lẹ́rù ní tèmi? Kí gbogbo wa mọ̀ pé nítorí Tinubu ni wọ́n ṣe ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe ìṣá o. Wọn ò fẹ́ kó lọ lẹ́ẹ̀kejì nìyí. Bẹ́ẹ̀ bíjọba Buhari ti burú tó, ó ṣọdún 8 ẹ̀ pé. Kí ló wá dé tí wọn ò ní jẹ́ kí Tinubu ṣe tiẹ̀? Tinubu ló tú mi sílẹ̀ tí mo fi padà wálé látẹ̀yìn odi. Kí wá ni mo fẹ́ bá a jà sí? Àwọn olóṣèlú ló wà nídìí ọ̀rọ̀ yìí, èmi sì mọ̀ wọ́n, mo sì máa dárúkọ wọn síta láìpẹ́ rárá tí wọn ò bá jáwọ́ nínú gbogbo ohun tí wọ́n ń ṣe, nítorí mo mọ̀ wọ́n. Ọ̀rọ̀ tí Sunday Igboho sọ rèé, ohun tí wọ́n sì fi fẹ́ kó o sínú wàhálà tuntun nìyẹn. Àwọn ọmọ Àtíkù ni wọ́n kọ́kọ́ sọ̀rọ̀. Paul Ibe, olùdámọ̀ràn olùdíje ipò ààrẹ ẹgbẹ́ ADC náà, ló kọ́kọ́ sọ̀rọ̀ lórúkọ ọ̀gá wọn. Ohun tó wí ni pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò le o, kí àwọn DSS tètè pe Sunday Igboho kó lè wàá ràn wọ́n lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí, nígbà tó ti lè fẹnu ara ẹ̀ sọ pé òun mọ àwọn tí wọ́n wà nídìí ìjínigbé ẹ̀sìn ẹ̀lẹ̀ yìí, tó sì jẹ́ pé gbogbo ayé ló ń pariwo pé kí wọ́n tú àwọn ọmọ náà sílẹ̀. Ohunkóhun tí Sunday Igboho bá mọ̀ yóò ran àwọn agbófinró náà lọ́wọ́ gidigidi. Lóòótọ́, Ibe ní kì í ṣe kí wọ́n da Igboho láàmú o, pé ṣùgbọ́n kí gbogbo àwọn agbófinró, pàápàá àwọn DSS, pé kó lè ràn wọ́n lọ́wọ́ níwọ̀n ìgbà tó ti mọ àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí, kó tó di pé ó dárúkọ wọn ní gbangba. Kó dárúkọ wọn fún àwọn agbófinró wọ̀nyí, àwọn ni wọn yóò sì mọ bí wọn yóò ti ṣe iṣẹ́ náà bí iṣẹ́. Ọkùnrin náà ní níbi tí ọ̀rọ̀ dé yìí, kò sí ẹnìkan tó bá mọ kinní kan lórí ọ̀rọ̀ náà tí yóò fi pamọ́ fáwọn agbófinró. Tó bá jẹ́ lóòótọ́ ni tòun fẹ́ ìtúsílẹ̀ àwọn tí wọ́n mú. Paul Ibe ní èèyàn pàtàkì ní Sunday Igboho láwùjọ, kò ní sọ̀rọ̀ tí kò mọ̀ tàbí kó sọ ohun tí ò ní jẹ́ òdodo. Lóòótọ́ ni ọkùnrin náà sọ̀rọ̀ yìí bíi pé kò sí wàhálà, àmọ́ wàhálà wà nínú ọ̀rọ̀ tó ń wí yìí, nítorí báwọn DSS bá fi lè fa Sunday Igboho sọ́dọ̀ báyìí, ohun tí wọn yóò máa bí ni ẹ̀rí dà. Báwo ló ṣe mọ̀? Níbo ni wọ́n wà? Kí ló rí lọ́wọ́ àwọn olóṣèlú náà tó fi mọ̀ pé àwọn ni wọ́n wà nídìí ìjínigbé ẹ̀sìn ẹ̀lẹ̀ yìí? Níbi tó bá ti ń ro àwọn ẹjọ́ yìí tí kò sì sí pé wọ́n kọ kinní kan sínú ìwé, tàbí tó rí ibi tí olóṣèlú kan ti ń bá afẹ̀míṣòfò sọ̀rọ̀ tó sì ya fọ́tò wọn tàbí tó ní fídíò wọn lọ́wọ́, wọn yóò padà pé ní òpùrọ́ ni, tàbí kí wọ́n ti ọ̀ràn náà mọ́ Ọlọ́run pé òun náà mọ̀ ju ohun tó ń sọ fáwọn aráàlú lọ, pé òun pàápàá wà lára àwọn tí wọ́n ń fẹ́ máa dẹ́rùbà ìjọba kí wọ́n lè máa lọ. Níbi tí èyí bá ti ń lọ lọ́wọ́ ni àwọn ọ̀tá rẹ̀ yóò ti tẹsẹ̀ bọ ọ̀rọ̀ náà, yóò sì lé fún un gidigidi láti yọ nínú okùn tí wọ́n bá kẹ́ fún un. Ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá tó dakùn délẹ̀ yìí, àwọn tí inú run jù ló pọ̀ nínú wọn. Ohun tí àwọn tí wọ́n mọ̀ dí ọ̀rọ̀ yìí ṣe ń sọ pé Igboho fúnra ẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra rèé, torí bí àwọn olóṣèlú kan ti ń bínú sí, bẹ́ẹ̀ làwọn èèyàn ìjọba ń bínú, bẹ́ẹ̀ làwọn agbófinró míì, inú wọn yóò sì ti dùn jù tó bá kó sínú àkóló wọn. Ìṣòro gidigidi ó wà fún Igboho láti ṣe ìrù ẹkùn ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bí yóò bá ṣe, kò ní jẹ́ lásìkò ìjọba Mákindé yìí, kódà kí ìjọba àpapọ̀ fún un ní ìwé àṣẹ jù bẹ́ẹ̀ lọ. Ìdí ni pé olórí Àmọ̀tẹ́kùn ní Mákindé fúnra ẹ̀, kò sì sí bí Àmọ̀tẹ́kùn àti ìrù ẹkùn kò ṣe ní jẹ́ orogún, pàápàá nígbà tí èèyàn bá ti wo orúkọ àwọn méjèèjì. Bẹ́ẹ̀ ni Mákindé kò jáfara lórí ọ̀rọ̀ náà rárá. Gbàrà tó ti gbọ́ pé Igboho ń sọ̀rọ̀ ìrù ẹkùn, wọ́n ti gbé òfin kan jáde ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe kinní kan lórí ètò ààbò tàbí síkírọ́rìtì ní ìpínlẹ̀ àwọn, tọ̀hún gbọ́dọ̀ gba àṣẹ lọ́wọ́ ìjọba ni. Kò sí àní-àní kankan níbẹ̀ pé nítorí Igboho làwọn Mákindé ṣe sáré gbé òfin tuntun náà jáde, torí ìjọba Mákindé ti mọ̀ pé wàhálà gidi ní ìrù ẹkùn àwọn Igboho yìí yóò kó bá àwọn. Ọ̀gá méjì ò sì lè wà nínú mọ́tò kan náà. Olówó ò ní jẹ́ adúró gangan tí kì í fẹ́ tẹ̀fẹ́ nìkan, kí ìwọ̀fà náà wá ní ohun agùnmátẹ̀. Ebè tí wọ́n bá kọ nínú oko, àfàìmọ̀ kó má jẹ́ ẹ̀yìn ni wọn yóò fi tú u ká. Mákindé kò lè gbà kí Igboho ṣe ìrù ẹkùn lọ́dọ̀ tòun. Lára wàhálà tí ọkùnrin ajìjàgbara náà sì ní nìyẹn. Àwọn yìí sì ti ń wá ọ̀nà tí Igboho yóò fi sọ̀rọ̀, tí yóò fi ẹnu ara ẹ̀ kó bá ara ẹ̀, tàbí tí yóò ṣe kinní kan tí yóò dàbí ìgbà tí èèyàn fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀ ni. Àwọn èèyàn ìjọba ti ń dúró dè é, wọ́n ń dúró de eléyìí. Bí kinní náà bá sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kò lè pẹ́ tí wọn yóò fi de àwọn DSS nítòdodo. Bẹ́ẹ̀ bí àwọn DSS bá dá sí ọ̀rọ̀ yìí lóòótọ́, bí ìgbà tí wọ́n de Igboho ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ni, torí bí wọn kò gbé jù sátìmọ́lé, wá lénìí wá lọ́la kò ní tán nínú ọ̀rọ̀ ẹ̀ nígbà kan. Bí eléyìí bá sì ti ṣẹlẹ̀, àti ìrù ẹkùn ni o
àti ọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé ni o, kò sí èyí tí yóò lè dá sí níbẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni kò ní lè pariwo kan pàápàá. Ohun tí inú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò sì dùn sí nìyẹn. Torí ọ̀rọ̀ náà yóò dàbí ìgbà tí wọ́n fi padilọ́ọ̀kù àgádágodo ńlá dè é lẹ́nu ni. Lóòótọ́ ni Ìgbòho yóò máa ní ẹnìkan kì í gbá ṣọṣọ lójú, a kì í di bàrà lókùn, ẹnìkan kì í gbọ́wọ́ fún jàsá lágẹmọ. Àmọ́ ọ̀rọ̀ àwọn DSS kì í rí bẹ́ẹ̀ o, pàápàá nígbà tó bá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ alátakò ni wọ́n wà lẹ́yìn wọn. Àti pé ọ̀rọ̀ náà ti ń le ju bí Ìgbòho ti rò ó tàbí torí sí lọ. Ọ̀rọ̀ náà ti fẹ́ di tàwọn olóṣèlú nílẹ̀ Haúsá àti tàwọn ti Nàìjíríà lápapọ̀. Ohun tí ò sì ní jẹ́ kí Tinubu rí gbà sílẹ̀ tí wọ́n bá kì í mọ́lẹ̀ nìyẹn. Àwọn olóṣèlú nílẹ̀ Haúsá yìí ń béèrè pé kí ló ń ṣẹlẹ̀? Irú ìjọba wo ni Tinubu ń ṣe yìí o? Wọ́n ní lọ́jọ́ kan náà tí wọ́n jí àwọn èèyàn kó ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ náà ni wọ́n jí àwọn èèyàn kó ní ìpínlẹ̀ Borno, àwọn ọmọléèwé bíi 50 àti àwọn tíṣà wọn. Pé kí ló wáá dé tí Tinubu rán àwọn èèyàn ńláńlá nínú ìjọba ẹ̀ wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì lọ síbi ìṣẹ̀lẹ̀ náà tí gbogbo ayé rí wọn bí wọ́n ti ń bọ́ sílẹ̀ nínú ẹ̀rọ̀pléènì tí wọ́n gbé lọ. Bẹ́ẹ̀ kó tó dìgbà náà ọ̀gá àwọn ọlọ́pàá pátápátá tó ń jí dìísù ti kọ́kọ́ lọ síbẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìjọba àpapọ̀ sì tún lérí pé àwọn yóò wá kọ́ iléeṣẹ́ ológun sí agbègbè náà àti pé òun kó àwọn ọmọ ogun adìgbòlùjà kan bọ̀ ní pàjáwìrì. Lẹ́yìn náà lòun yóò sì gba àwọn aṣọ́gbó ológun bíi 1000 kan láti wá máa ràn wọ́n lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn olóṣèlú ilẹ̀ Haúsá yìí ti wá fẹ́ sọ̀rọ̀ náà di nǹkan mọ́ Tinubu lọ́wọ́. Torí ohun tí wọ́n ń béèrè ni pé ṣé àwọn ọmọ tí wọ́n jí kó lọ ní Borno kì í ṣe ọmọ Nàìjíríà ni àbí báwo? Kí ló dé tí ìjọba kò rán àwọn ọmọọṣẹ́ Tinubu lọ sí Borno? Ṣé àwọn ọmọ tó wà níbẹ̀ kò dáa tó àwọn ọmọ ilẹ̀ Yorùbá ni? Kí ló dé tí ìjọba kò kó àwọn ológun adìgbòlùjà láti lọ wá àwọn ọmọ náà gbà jáde? Tó jẹ́ ilẹ̀ Yorùbá ni Tinubu ń lérí pé òun fẹ́ ṣe gbá, òun fẹ́ ṣàwo láti rí i pé wọ́n gba àwọn ọmọ tí wọ́n jí kó níbẹ̀ jáde. Pẹ̀lú irú àwọn ọ̀rọ̀ báyìí yóò ṣòro kí Tinubu tó lè dá sí ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí Sunday Igboho. Pàápàá nígbà tó jẹ́ ọ̀pọ̀ èèyàn ló ti ń béèrè pé nígbà tí Tinubu fi Igboho sílẹ̀ yìí tí Igboho sì ń pariwo pé Tinubu ló fi òun sílẹ̀, kí ló dé tí kò fi Nnamdi Kanu ọmọ Biafra tí wọ́n mú, kí ló dé tí kò fi sílẹ̀? Bó sì tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn ìjọba máa ń sọ pé kì í ṣe ẹ̀ṣẹ̀ kan náà ni wọ́n jọ ṣẹ̀, síbẹ̀ ọ̀pọ̀ àwọn aráàlú ni wọ́n sọ pé méjèèjì yìí ẹ̀ṣẹ̀ òṣèlú ni, kò sì sóhun tó burú nínú ẹ̀ tí Tinubu bá fi Kanu sílẹ̀ pé kó máa lọ. Tí eléyìí bá tún wá ṣẹlẹ̀ tó sì di ariwo, yóò ṣòro kí Tinubu tó lè sáré pàṣẹ fẹ́nìkan pé kí wọ́n fi Ìgbòho sílẹ̀, nítorí àwọn èèyàn yóò ní ohun gan ló ń ṣiṣẹ́ fún. Ìjọba àpapọ̀ kò sì ní fẹ́ irú ìròyìn bẹ́ẹ̀ níta. Ohun tí àwọn kan ṣe ń sọ pé Sunday Ìgbòho gan ni kó ṣọ́ra ẹ̀ nìyẹn, pé kó fọ̀rọ̀ síkùn bí àgbà. Orúkọ tí a ó sọ ọmọ ẹni inú ẹni ní gbé, pé kí òun náà yéé fi ọ̀rọ̀ gbogbo ṣe làùlàù, nítorí kò sí ohun tó dáa bíi kí ọ̀tá ẹni má mọ ibi tá à ń lọ. Bí ọ̀tá bá mọ ibi tí èèyàn ń lọ, wọn yóò dúró dènà de onítọ̀hún ni o. Bẹ́ẹ̀ lẹ́nìkan kì í sì gbọ́n tó ẹni tó ń ṣọ́ ni. Bí Ìgbòho bá ti wá ṣe ohun tí àwọn èèyàn náà fẹ́, pé ká dọ̀bálẹ̀ fún Rárá, kò ní ká dìde ká má tún ga ju Rárá lọ. Ẹni tí wọ́n bá forí ẹ̀ fágbọn nìkan ni wọ́n fi ṣe ètùtù ayé o, pé kí òun náà ṣọ́ra ẹ̀ kó yé sọ gbogbo ọ̀rọ̀ jáde. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Sunday Igboho pẹ̀lú àwọn alátakò èyí wò. Fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.